wa nílé lóko lọ́mọdé lágbà mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ máa wo ètò Bisi Ologe. Bisi Ologe lètò ní Bisi Ologe o, ẹ máa wo, ire wà ńbẹ̀. Happy birthday to you. May the good Lord bless you. May the good Lord bless you. May the good Lord bless you, darling. May the good Lord bless you. Congratulations, my dear sister. If not how you are to me, believe you me, I won't be here tonight. Because you are so special. Yes, people have said a lot about my sister Foluke Daramola, and we can affirm to everything everybody had said about her. I will only pray for her, because whatever you do in life will live with you and live after you. We are on every day that we breathe the air. It is an opportunity for us to do good things. And I thank God for Foluke's life. She has been so wonderful within her own space. She has written her name in the hearts of so many people. I just pray to God Almighty to continue to spare your life, to celebrate 50, 60, 70, 80, 90 with good sound health. Every day of your life will be so beautiful. Your tomorrow will be better than your today, by the special grace of God. As you are waking up every day of your life, you wake up with joy, happiness, by the special grace of God. You've done so much. Within the shortest time that I have known you, believe you me, it's not the first thing that you said to me when I came to Ministry of Tourism. You know what? You know that? Oh, you are begging for money for people. That is our own joy. She loves to help. That is all I know for looking for. Looking for how to help. Looking for how to assist. Oreto ma ṣe tó ma give you ní bá wọn ṣe. Oreto ma ṣe tó ní fẹ́ ṣe irú ẹ̀ wọn ò ní bá wọn ṣe. Every good seed you are sowing, not only yourself will reap it, your generation to come will eat from that good food you are sowing. I wish you all the very best you desire in life. Congratulations and happy birthday. Thank you all for your attention. Thank you for coming to celebrate us. Thank you. And my husband is also from the same town, very good. I met her through, I've been seeing her anyway, but marry one party, I so much love her. In fact, I'm one of her fans. But Timaki, one can she back and Tito she back yìí. Ìjọ kan ṣá Ọlọ́run máa sọ pé a máa ríra. Oye tẹ̀lé sísítà mi, sísítà Bímbọ́ wá sí ọ̀dọ̀ mi nìyẹn. Sísítà Bímbọ́ fẹ́ ṣe nǹkan, so wọ́n wá sọ́yẹ sílé mi. Bàṣẹ tí mo rí wọn báyìí, inú mi ti dùn. Mo ní mo ka yín mọ́lé ní ìbálẹ̀ ṣe fẹ́ ṣe. Mo ní mo dẹ̀ mọ́ ká àwọn náà mo dẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn. To cut the story short, that is how Bàṣẹ tún pàtó nìyẹn tí mo wá rí pé àbúrò ọkọ mi gangan ni wọn mo bá lóòótọ́. Ẹ mọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó máa lọ wọ́n, and I've never seen them. Wọ́n ń ṣe dáadáa sí mi, èmi náà ń ṣe dáadáa sí wọn. Mo gbàdúrà lórúkọ Jésù wípé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Nǹkan ò ní ṣe yín o, kò ní ṣàwọn ọmọ yín, kò ní ṣọkọ yín. Ìgbà ọdún kan ni nínú ọlá ńlá àti àlàáfíà àti owó rẹpẹtẹ. So shall it be in the mighty name of Jesus. Many happy returns, my sweetheart. My name is but I would love to speak in a language, Yoruba, so that my name express Arabic. Are you one of the Nollywood? Yes, okay, aka Yoruba Vita. I'm an actor. Foluke, ọ̀rẹ́ tó ti di ọmọ ìyá ni. Yes. Foluke dàgbọ́n fẹ́ni tó bá súnmọ́. Foluke jẹ́ nítorí pé ó láàánú èèyàn máa ń ṣe. Ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ kan. Ó ní ẹni tí kò bá ti láàánú èèyàn, Ọlọ́run ò ṣe kankan fún.
yes Foluke jẹ́ ti jẹ́ pé kò sí bí owó ṣe lè kéré tó ní owó ẹ̀ ẹni tí ò mọ̀ rí tí ó bá pè é pé èlò àǹtí àti rán àtòótọ́ Foluke máa ṣe mo fẹ́ ra diaper mo fẹ́ ra kíní kan fọ́mọ mi mo fẹ́ ra baby food okay my sister can you manage this amount in a whole little way ó máa ṣe ó jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́ ní ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ tún wá ní kíní kan tẹ́gbẹ́ òní Foluke kò kí ń ṣe àbòsí èèyàn sàn án ni torí pé bí ó jẹ́ nìkan tó yẹ pé tó bá bínú ìbínú yẹn kò ní pẹ́ nínú ẹ̀ tó máa sọ máa ń dẹ̀ tí Foluke bá sọ fún ẹ pé o ṣẹ̀ mí gbà pé ó ti tán nínú ẹ̀ ó jẹ́ tó yẹ pé ó máa ń kó ọmọdé mọ́ra ṣe rí párà tí ó gbé kalẹ̀ yìí kí Ọlọ́run ọba kó wọlá bó ṣe ń dun àwọn àgbàlagbà tọmọdé nínú kọ́nà máa fi ṣe ìbùkún àti àgbéga fún un ó ń ṣe dáadáa gan-an àwọn kókó wà tó jẹ́ pé à ń ṣe ọ̀dà ìjì ní àwọn tá ti ń ṣe tipẹ́ tí ó hàn sí àwọn èèyàn àwọn ọmọ mi wà tó jẹ́ pé wọ́n rìn tí wọn ò ní ilé àti ìyá àti ọmọ tó jẹ́ pé òun fún ara rẹ̀ kò ní fẹ́ gbé wọn síta tá máa lọ àsìsì wọn tá máa wọnú gbó lọ àwọn ibi tó jì gbajúmọ̀ta ọ̀gbẹ́ni wàhálà ń pa èmi ò lọ́mọ o kí ló ṣẹlẹ̀ báyìí kí ló dé kí n tèmi pẹ̀lú para but mi ò ní kò kí ń sùn kò kí ń rẹ̀ tá bá dé lóru bí abi 12 tí mo ṣì ń sùn lé mi ẹlọ́mọ́sẹ̀ guess what máa ní mi ò láì díà mo ti wà ní ọ̀nà ìdí ìrókò mo ti wà ní kọjá sọ̀rọ̀ ọlọ́run àmàṣe ẹ̀rọ so ẹ̀dá tọ́lọ̀ ń dà ní inú ẹ̀jẹ̀ ló wà ṣẹ́nìkan tó ń ṣe é sì para yẹn kò kọ́ mi kankan ṣẹ́ni ẹni tó bá mọ oore ṣe èèyàn kì í kọ́ oore o inú ẹ̀jẹ̀ bíbí ire ni tí ò ṣe fowó rà ṣóyè yín so kí Ọlọ́run ọba kó wọlá arúgbó àti ọmọdé èèyàn méjì ni èèyàn lè fi bẹ Ọlọ́run tó lọ́ máa fi gbàdúrà yìí ọmọdé àti àgbàlagbà àwọn tó dẹ̀ ń tọ́jú nìyẹn so Ọlọ́run á máa tọ́jú òun náà Ọlọ́run á túnlé àtọ̀nà ìṣe Ọlọ́run máa tọ́jú àwọn ọmọ lágbára ó dẹ̀ máa bọ́ àwọn ọmọ jìnnà èèyàn tó dáa ni ó láàánú gan nígbà COVID èmi fúnra ara mi gan àìmọye ládùúgbò mi Foluke máa rọ ọmọ níwọ̀ fúnra rẹ̀ ò lóúnjẹ nílé ẹni wọn ní ká tọ́jú ẹ wọn ní ká fún àwọn tí ò ní náà ni kò tó lé bẹ́ẹ̀ kí mi gbé màá ní àgbẹ̀ni fìyẹn lẹ̀ àjọ lọ́kọ́ kìíní mi èmi máa mú oúnjẹ lọ lé ẹni ẹ jẹ́ ká fún àwọn tí ò ní jẹ́ kí wọ́n jẹun so irú èèyàn bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba á máa tún yàtọ̀ náà ṣe ó máa ṣọ̀pọ̀lọpọ̀ láì kò ní fi ọdún ìṣe àṣe wọn kò járe rọ̀ sí òdòdó àárín àwọn àtọkùn ò ní dàrú àárín àwọn àti olólùfẹ́ náà kò ní dàrú ẹ ṣeun. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.